Ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí o, a kú àsìkò yìí. Àdúrà ló ń gbà, agbára kọ́. Now, àdúrà la máa gbà. Kí nǹkan kan má ṣe, wọ́n ní kan náà àwọn ọmọ ìbẹta yẹn pé wọ́n ní bí ìyá ẹ̀ ṣe ń fún lóúnjẹ ní ọ̀sán yìí. Àfìgbà tó lè jẹun tán, ṣe lọmọ yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bì, tó bẹ̀rẹ̀ sí ní pọ̀. Bó ṣe ń pọ̀ ló ń pọ̀ ló ń pọ̀, ó kàn ṣe bẹ̀rẹ̀ sí ní pọ̀ ẹ̀jẹ̀ ni. Ẹ̀jẹ̀ kẹ̀. Nínú àwọn ọmọ ìbẹta yẹn, wọ́n ní ọkùnrin, ó dà pé ọkùnrin méjì lẹ́yọ̀ kan ló wá ń sí, ló ń sọ pé ó ń pọ̀ ẹ̀jẹ̀ tó ń fún lóúnjẹ. Ṣé kìí ṣe pé nǹkan mi wà? Bó ṣe rush ọmọ lọ sí hospital ni. Doctor wa sọ pé poison lọmọ yẹn jẹ, ta ló fún lóúnjẹ? Wọ́n ní Kábíyèsí àti Naomi wọ́n sáré rush ọmọ lọ sí hospital. Ta ló fún ọmọ ní poison jẹ? Wọ́n ní bí ọmọ yẹn ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní fún ní, wọ́n ní IUC àbí kí náà àwọn onímẹ́díkà máa ń pè. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí pé bí emergency ICU ṣáná fún, wọ́n bẹ̀rẹ̀ sí ní treat ẹ̀. Wọ́n ní Kábíyèsí ní, ta ló máa fún ọmọ òun ní poison? Wọ́n ní before you know it, Kábíyèsí ti padà sáàfin pé òun fẹ́ lọ wádìí. Kíákíá ló ti pe, ó pe Mariam, ó pe Ashley, ó pe TikTok. Olè TikTok náà pè. Wọ́n tún pe Ronke. Ó yẹ kán wá kán múra pé àwọn fẹ́ sáré débì kan. Wọ́n nínú wọn ti ń dùn pé Kábíyèsí fẹ́ kó wọn jáde. Àfìgbà tí Kábíyèsí dẹ̀gbọ́n náà, wọ́n náà múra bí ìpà tó ń lọ sóde o. Wọ́n ní bí Kábíyèsí ṣe gbọ́ ọ̀nà Shrine, wọ́n ní kí la tún fẹ́ lọ ṣe níbi Shrine? Kábíyèsí, ibẹ̀ la fẹ́ jáde ni. Wọ́n ní Kábíyèsí ní ṣebí jíjáde náà ni. A fẹ́ dé Shrine ká tó lọ síbi tá a lọ. Wọ́n ní Kábíyèsí ní tá a bá débẹ̀, a máa kọ́kọ́ ṣe bẹ́ẹ̀, a máa kọ́kọ́ ṣe bẹ́ẹ̀. Wọ́n ní kí ni? Wọ́n ní wọ́n fún ọmọ òun ní poison ààrẹ ò yá. Ta ló ṣe ìyẹn nínú yín? Wọ́n ní Kábíyèsí kan là mọ́lẹ̀. Ta ló ṣe ìyẹn nínú yín? Èní yìí, gbàdúgbàdú á gbọ́wọ́ àgbàdo lọ́wọ́ gbogbo yín lẹ́nu. Wọ́n ní àwọn láíláí, wọ́n ní Mary àkọ́kọ́ sọ pé ní kí ni? Òun ò ṣe nǹkan kan, òun ò tiẹ̀ ṣe nǹkan kan. Òun ò lè sú ẹ, báwo ló ṣe fẹ́ sú ẹ? Sú ẹ fún kí ni? Kábíyèsí ní gbogbo yín pátápátá, tọ́wọ́ yín bá wà nínú nǹkan tó ń ṣọmọ yìí, ọmọ òun wà lọ hospital, wọ́n náà fún ní poison. Ta ni nínú yín tó fún ọmọ òun ní poison? Ilé wa bẹ̀rẹ̀ sí sọ pé ta ló tó àwọn kẹ̀. Ilé ní òun kẹ̀, tọ́hún yẹn ló òun kẹ̀. Kò sẹ́ni tó máa jẹ́ ọ́. Wọ́n ní Kábíyèsí ti tọ́ sókè tó fojú gbà. Wọ́n ní fún gan pàápàá ṣáwọn nìkan ni. Olórí Tèmítọ́pọ̀ ò sí níbí. Olórí Elizabeth ò sí níbí. Wọ́n ní ṣé Elizabeth kò sí problem. Wọ́n ní táwọn bá rí wọn kí gbogbo wọn kọ́ wá ṣe ìbúra yẹn. Wọ́n ní Kábíyèsí dẹ̀ pé Tọ́pẹ́, ó pe kí ló ń jẹ́, ó pe Elizabeth. Wọ́n ní kò pẹ́ náà. Oh, Jesus. Wọ́n ní kò pẹ́ náà Elizabeth dé. Ó kú Tọ́pẹ́ ò tí ì dé. Wọ́n sọ pé kán máa dúró de Tọ́pẹ́. Kí Tọ́pẹ́ tó dé, ó yẹ wá lọ búra. Wọ́n ní wọ́n kọ̀ o. Tí Tọ́pẹ́ ò bá dé, wọn ò lè búra. Wọ́n ní Kábíyèsí tí nǹkan kan bá ṣe ọmọ òun, àlọ́ òun á fi mú ẹ̀dọ̀ rìn. Ṣé èní ni Kábíyèsí ti ń sọ? Àdúrà tá à ń gbà ní pé nǹkan kò gbọdọ̀ ṣe àwọn ọmọ yẹn. Nǹkan kò gbọdọ̀ ṣe kankan náà àwọn ọmọ Naomi. Wọ́n ròyìn pé Naomi ti dẹ̀ fọ́, ó ti rọ kalẹ̀. Wọ́n ló sùn. Wọ́n lọ́sàn-án yìí ni ọmọ tó ń ṣeré látàárọ̀. Kankan ṣe. Kò wá yé mi ò bọ́rọ̀ yìí ṣe jẹ́ o. Níbo ni Naomi gbọ́mọ sí tán fún ní poison? Wọ́n fi rán àwọn ọmọ ọ̀dọ̀ ni. Àbọ̀ fi rán ẹnì kankan. Ọlọ́run ló yé, Ọlọ́run ló mọ̀. Ilé olórogún, orókú, Kábíyèsí ẹlẹ́bùrú ìkẹ́.
Naomi máa ń ké lójoojúmọ́. Kábíyèsí, ẹ fi mí sílẹ̀ kí n yìí dúró sákúrẹ́. Ṣọ́yàn ni kábíyèsí fẹ́ máa mu? Àbí oúnjẹ wo ni Naomi fẹ́ dá fún kábíyèsí? Ó mà ṣe o, Ọlọ́run máa ṣàánú wa. Nǹkan kò gbọdọ̀ ṣe ọmọ yẹn lórúkọ Jésù. Kí kábíyèsí àní rí láburú lágbára Kristi. Títí tí kán tó ṣe ọṣẹ́, nǹkan táwọn olórí yẹn ń dúró dè láàfin kán tó kúrò láàfin, wọ́n láwọn ń dúró dè nǹkan tán ọwọ́ wọn ò bá tí ì tẹ̀, wọn ò ní kúrò láàfin. For anybody, okay. Ojú Ọlọ́run tó everything. Wọ́n ní ọwọ́ Ọlọ́run ò kúrú láti gbani, bẹ́ẹ̀ náà ni etí ẹ̀ ò dí láti gbọ́ sí wa. Ọlọ́run kúkú ń gbọ́. Ọlọ́run kó fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa. Kó fi ààbò ẹ̀ bo gbogbo wa. Ọmọ Naomi tó wà lọ́sípítù, kí Jésù kó tètè bá ṣe ìwòsàn fún ní kíákíá. Kí gbogbo nǹkan tí àwọn dókítà bá ń lò fún kó lè ṣiṣẹ́ àrà, kó lè ṣiṣẹ́ ìyanu ní agbára ẹ̀jẹ̀ Jésù. Kó rí ìwòsàn, kí Dr. Jesus kó fún ní dírípù látọ̀run wá. Lórúkọ Jésù, ikú ò ní jí ọmọ náà parun sọ lọ́jọ́. Gbogbo wa à ní sunkún lórí ọmọ. A ní rógun ìbànújẹ́ lórí ọmọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àti àwa tá à ń sọ àti Queen Naomi, lórúkọ Jésù, agbára ẹ̀jẹ̀ Jésù, gbogbo ẹ̀yin olólùfẹ́ Naomi. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run, oore ọ̀fẹ́ àjẹǹjẹ tán, agbára ìwòsàn, Ọlọ́run kó ràn wá látòde ọ̀run. Ó bẹ̀rẹ̀ sí ní tírìtì ọmọ yẹn. Internet space láti gbọ́ ọ. Bá wọn gbé láàfin o. Nǹkan tá a gbọ́. Ọlọ́run kó ṣàánú wa. Ẹ̀yin èèyàn wa, ẹ bá mi share, ẹ bá mi like. Ká ẹ dẹ̀ bá mi fi tókù sínú comment section. Torí eléyìí ó sọ sínú lẹ́nu ó buyọ̀ sí. Kí la fẹ́ ṣe léyìí sí? Kọ́lọ́run kó má jẹ́ ká rí láburú. Kábíyèsí, àwọn nǹkan ṣe sí bí òní bá ẹnì kankan wà o. Àmín. Agbára Kristi Jésù. Ọlọ́run á dáwọ́lé ọmọ yẹn ní wákàtí tó rà ṣẹ́gbọ́ nínú internet space. Àṣẹgbọ́ ni. Kọ́lọ́run kó jẹ́ ká rí èsì ayọ̀ gbọ́. Èsì ayọ̀ la ó gbọ́. Àwọn tó sọ pé kán búra tán láwọn ò búra. Ọlọ́run mi á gbàgbára lọ́wọ́ Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀. Á gbàgbára lọ́wọ́ àwọn alágbára tó jù ni lọ. Lórúkọ Jésù Kristi, Ọlọ́run ṣe ìyanu. Àṣírí wọn máa tú. Kọ́lọ́run kó jẹ́ káṣírí wọn tètè tú ní agbára ẹ̀jẹ̀ Jésù. Káṣírí wọn tètè tú o. Lórúkọ Jésù. Káṣírí wọn tètè tú. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Káṣírí wọn tètè tú in Jesus name. Amen. Ẹ̀yin èèyàn mi, bá mi share, kẹ́ bá mi like, kékeré bá mi fi tókù sí comment section. A máa fún yín ní feedback ayọ̀ ládẹ̀ máa fún yín lágbára Kristi Jésù Olúwa wa. Amen. Àṣírí ọ̀tá ò ní bò wọ́n wá lórí o. In Jesus name. Amen.